Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti náǹfààní àti máa wò mí ní wákàtí ọ̀wọ̀ yìí. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ wípé ojú tẹ́ fi wò mí òkú ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi gbọ́ mi òkú ní di láṣẹ Elédùmarè. Bẹ́ẹ̀ ni a ò ní rí un gbé sọnù bí ó ṣe bí ọmọ. Ó tún ti sẹ́ o. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí wọ́n ń darapọ̀ mọ́ mi níkànnì yìí, ẹ jọ̀ọ́ ẹ máa bá mi subscribe, kẹ́ máa bá mi share fídíò yìí. Ẹ bá mi like ẹ̀, ojú tẹ́ fi wò mí òkú ní fọ́. Ẹ jẹ́ kí n mọ̀ èròǹgbà yín lórí fíìmù tí mo fẹ́ sọ̀rọ̀ lórí lónìí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ wípé Funke Akindele ó tún ti gbé àrà míì, ó tún ti gbé jáde. Ọmọ alára ní Funke Akindele, bẹ́ẹ̀ sì ni àrò ní tán lọ́wọ́ Funke Akindele. Gbogbo wa la wo Battle on Buga Street, bẹ́ẹ̀ sì ni gbogbo wa la wo Your Excellency. Bákan náà la wo One Fine Day, bẹ́ẹ̀ náà ni a wo Ọmọ Ghetto. Ẹ má gbàgbé o, a wo Double Trouble, bẹ́ẹ̀ sì ni Jennifer's Diary. Bẹ́ẹ̀ lọ, mélòó la fẹ́ kà nínú ẹ̀yìn Adégbèlé. Funke Akindele ó tún ti gbé àrà míì jáde o, bẹ́ẹ̀ sì ni ó tún ti gbé ọ̀nà àrà míì, ojú ti dé gíṣà bó ṣe máa ń dé. Mo mọ̀ wípé gbogbo ẹ máa ti wo fíìmù Funke Akindele. Tábàjẹ́ ìtì wò ó, mo fẹ́ kẹ́ lọ wo gbogbo àwọn fíìmù tí mo ti dárúkọ tẹ́lẹ̀ yìí. Fíìmù tí mò ń sọ gangan òun nìyẹn, She Must Be Obeyed. Funke Akindele ó dára nínú fíìmù yìí lọ́pọ̀lọpọ̀. Gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ nínú fíìmù yìí, àrà ọ̀tọ̀ òun ni wọ́n tún gbé fíìmù yìí gbà. Funke Akindele ti ń ṣe fíìmù tipẹ́tipẹ́ tí gbogbo wa sì mọ̀. Bẹ́ẹ̀ sì ni Funke Akindele ò ní gbé fíìmù kan jáde tí ò ní ṣe fọwọ́ sọ̀yà wípé èmi ni mo ṣe fíìmù yìí. Gbogbo èèyàn tó ń wo fíìmù Funke Akindele ni wọ́n máa ń gbádùn fíìmù ẹ̀. Funke Akindele ti ṣe ọ̀pọ̀lọpọ̀ fíìmù darí, ṣùgbọ́n ìtó ṣẹ̀ṣẹ̀ gbé jáde yìí, She Must Be Obeyed, ẹ bá wò ó, ẹ láìkí ẹ̀ ju gbogbo fíìmù tẹ́ ti wò tẹ́lẹ̀ lọ, torí pé ó dùn, ó nárinrin, gbogbo wọn tó kàn sí pẹ̀lú. Funke Akindele, ibi tó ti ń rí ọpọlọ kọ àwọn fíìmù yìí, ní agbára Ọlọ́run orí ẹlẹ́dàá rẹ̀ òkú ní gbàbọ̀dè, ọpọlọ ò ní jọba láṣẹ Elédùmarè, òkú ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ aráyé ò ní fi ẹgba fún ẹ lóúnjẹ o. Ọpọlọ tó fi kọ fíìmù She Must Be Obeyed, Ọlọ́run á túbọ̀ fún ẹ ní ọpọlọ tó máa tún fi kọ míì tó máa tún dùn jólè lọ. Gbogbo ẹ̀yin lólùfẹ́ Funke Akindele, ọ̀nà àrà ni Funke Akindele ló tún gbà lọ́tẹ̀ yìí. Mo mọ̀ wípé gbogbo yín náà lẹ máa láìkí ẹ̀, bẹ́ẹ̀ sì ni gbogbo yín lẹ máa nífẹ̀ẹ́ fíìmù tí Funke Akindele ṣẹ̀ṣẹ̀ ṣe yìí, She Must Be Obeyed. Ta ló yẹ kó ń pè ní She Must Be Obeyed? Àbí ta ló yẹ kí wọ́n obey nínú fíìmù tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí? Ṣé fíìmù yìí gangan ni àbáwọn èèyàn tí wọ́n jọ ṣe? Ẹ jọ̀ọ́, máa fẹ́ kí ẹ jáde lọ́pọ̀ yanturu. Tí fíìmù yìí bá ti jáde, ẹ bẹ̀rẹ̀ sí ní máa download ẹ̀. Season film ni o, tí gbogbo yín tẹ máa gbádùn, tẹ̀sí máa nífẹ̀ẹ́ lọ́pọ̀lọpọ̀. Ẹ jọ̀ọ́, tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ tẹ̀ ń wò wá rèé, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe, kẹ́ jẹ́ bá wa like fídíò wa, ẹ bá wa share, kẹ́ jẹ́ bá wa comment. Ìwọ tó ń wò mí nílé, you must be obeyed. Èmi tí mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí náà, I must be obeyed. She must be obeyed. Fíìmù tó dùn tó lárinrin ni. Ẹ kú ojú lọ́nà.